pẹ̀lú bí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń súnmọ́lé tó ń kan gbẹ̀kùn gbàngbàn, níṣẹ́ ni ẹgbẹ́ àwọn àgbà ìlú Òṣogbo èyí tí wọ́n ń pè ní ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà Òṣogbo ni wọ́n mà ti sọ̀rọ̀ sókè. Wọ́n ti fi ariwo sẹ́nu wípé ètò ìdìbò ọdún 2026 tó jẹ́ ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ yóò yàtọ̀ díẹ̀ ó sì ti táwọn ti ń dì láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, tó sì ní báyìí àwa ló kàn wá gbé kinní ọ̀hún wá. Ìyẹn pé ìlú Òṣogbo gan-an ní ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kan, àti pé àsìkò ti tó káwọn wá ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Kì í ṣe ìròyìn mọ́ wípé ọdún tó ń bọ̀ ìyẹn ọdún 2026 ní ètò ìdìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí pé ọdún 2022 ní ètò ìdìbò gómìnà ló wáyé ní ìpínlẹ̀ ọmọlúàbí náà gbẹ̀yìn, níwọ̀n ìgbà tó sì jẹ́ pé ọdún mẹ́rin ni àwọn olóṣèlú máa ń ṣe ètò ìdìbò fún ipò gómìnà àti tààrẹ. Ọdún 2026 ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò wáyé, tó sì jẹ́ pé gómìnà Adémọ́lá Adélékè tí ó jáwé olúborí lọ́dún 2022, ohun tó sì wà lórí àlééfà dàsìkò yìí, òun gan ló tún gbèrò láti lọ tún ṣe sáà kejì. Ṣùgbọ́n kò ṣàì má ṣaláì ní alátakò látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí, ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Pàápàá ẹni tó jẹ́ olórí wọn, ìyẹn aṣíwájú APC lọ́ṣun tó tún jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ náà, tó sì jẹ́ mínísítà ọ̀rọ̀ ohun tó ń wọlé sórí omi lórílẹ̀-èdè lásìkò yìí, ìyẹn Alhaji Gbóyèga Isiaka Oyètọ́lá, òun ni wọ́n jẹ́ alátakò ẹ̀. Ṣáò pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn olóṣèlú bó ṣe ti ń sáré kiri, tó jẹ́ pé olóṣèlú kan nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Oyèbáméjì ó ti ń sáré kiri bí yóò ṣe rí tíkẹ́ẹ̀tì gbà nínú ẹgbẹ́ òṣèlú APC láti ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún tó ń bọ̀, tí Adélékè náà tó ní òfòròfalẹ̀ tó ń ṣiṣẹ́ takuntakun lójoojúmọ́. Níṣe mà ní ẹgbẹ́ àgbìmọ̀ àgbà Òṣogbo iná mà ti sọ̀rọ̀ wípé gbogbo ohun tí àwọn olóṣèlú náà ń ṣe àwọn wò wọ́n ràn, àti pé à ń fẹ́ kí gbogbo olóṣèlú mọ̀ pé ìlú Òṣogbo ìnìpò gómìnà kan. Nínú ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà ìlú Òṣogbo ìyẹn ọmọọba Adélékè Odùlọlá Ìbílòyè tó sọ lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí rédíò tí ìjọba àpapọ̀ ìyẹn Ọ̀ṣun State Broadcasting Corporation ní ìlú Òṣogbo lọ́sẹ̀ tó kọjá, ló jẹ́ kó di mọ̀ pé láti 30 ọdún sẹ́yìn tó ti dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀, ó jẹ́ kàyéfì pé ìlú Òṣogbo tó tóbi púpọ̀ tó sì tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun kò ṣe gómìnà rí. ìyẹn pọ̀ mọ́ àwọn ò ṣe gómìnà rí tán ni àwọn tí ń bá àwọn ìlú yòókù àwọn bá wọn fọwọ́ tì ní. Ṣùgbọ́n àwọn ní lásìkò yìí àwọn ò bẹ́nikẹ́ni fọwọ́ tì mọ́ o, àwọn náà àwọn fẹ́ ṣe gómìnà, tó sì ní gbogbo ẹgbẹ́ òṣèlú tó wá fẹ́ fa ọmọ sílẹ̀ lọ́dún tó ń bọ̀, ọmọ Òṣogbo ní ká fà sílẹ̀ o, nítorí pé ẹgbẹ́ tó bá fa ọmọ Òṣogbo sílẹ̀ ni làwọn yóò ṣàtìlẹ́yìn fún. bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní tẹ̀lé ẹgbẹ́ òṣèlú tí ò bá fa ọmọ Òṣogbo sílẹ̀. Ẹ sì rántí pé gómìnà Adémọ́lá Adélékè kì í ṣọmọ ìlú Òṣogbo, ọmọ ìlú Ẹ̀dẹ ìyún Ẹ̀dẹ Màkó-Òrógùn ìlòhùn, tí ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn àgbà Òṣogbo tó sì sọ yìí tó sì dàbí ìgbà pé àwọn àgbà Òṣogbo wọ́n fẹ́ máa gbógun ti Adélékè.